àgbáláyé èmi ọmọ yín náà ní Lukman ọmọ Àyìndá bàbá ọgbọ́n ọmọ ọdún àgbà wọ́n wà lórílẹ̀‐èdè Côte d'Ivoire ní Abidjan fún àpẹẹrẹ gbogbo àwọn èèyàn wa ta máa ń júwe pé ewé lọ́pọ̀lọpọ̀ pa àwọn ọmọ bíi táwọn ti lè ríra mo wà ní area Sódèsì Abọ̀bọ̀ ló lẹ lè bá wọlé ẹ bá ń júwe ara yín ìyá àṣẹ̀dára Cissé Premier pọ̀. ok ní Cissé Premier Bá ti kó Sódèsì tán. wọ́n bá ti kó ní Sódèsì wọ́n máa ń lọ ọ̀nà Abọ̀bọ̀ Cissé Premier ọ̀rọ̀ bùṣe ẹ wo egbòogi tí mo mú lọ́wọ́ yìí à ń pè ní jẹ̀bù egbòogi yìí Ọlọ́run fún un ní agbára tó pọ̀ ṣùgbọ́n Ọlọ́run tó fún un lágbára ó lágbára jù bẹ́ẹ̀ lọ ẹ gbọ́ bí n ti ń Àgbọ́yé. tẹ ẹ bá lọ egbòogi yìí lásán tí ẹ bá ní ojú egbò ẹ máa bò ó sí láàbí egbò náà gbẹ o jẹ̀bù yìí o Egbò náà gbẹ. bẹ́ẹ̀ ni àwọn àgbàlagbà wípé bẹ́ẹ̀ bá pàkó jẹ̀bù láàárọ̀ kó tó dalẹ́ ẹ̀rọ àti sọ́ọ̀bù ẹ sọ pé ó dé ní Ó dé ní. epo jẹ̀bù yìí tí ẹ bá mu ewé agérè Ìwé ajé. agérè bẹ́ẹ̀ bá dọ́dọ̀ yá àbíbo ẹ bá o gbogbo ẹ̀ ni wọ́n ní oríṣiríṣi iye tẹ bá fẹ́ wọ́n tà fún mi ẹ lọ ewé agé yìí ẹ lọ pẹ̀lú èpo jẹ̀bù tàǹgìrì Bẹ́ẹ̀ni. ìyá àbíbo ń tà sẹ́rí funfun ara tàǹgìrì ẹ ha gbogbo ẹ pa á pọ̀ tẹ bá ti pa á pọ̀ ẹ lè fi sí ẹran jẹ ẹ lè fi dín ẹyin jẹ àṣírí yín máa lò àṣírí ẹni kì í tú ara àwọn àṣírí tọ́lọ́mù pamọ́ sí ara wọn bá tá a máa jùlẹ̀ èyí tí ń bẹ lọ́dọ̀ ti yẹn náà fúnlẹ̀ káyọ̀ jàǹfààní rẹ̀ yọ̀ yẹ wá o òní yẹ̀ lẹ̀ tó ẹ tó máa bá mọ̀ ẹ kọ́ tì í.